ṣe pé àáfà ẹ̀gbá àbí kí lẹ ṣe pé mà. àbí kẹfẹ ní àáfà panupoto tó bá ní sọ bá ní mo ṣe nu poto. ibù tẹ́nu ẹ bá ṣe kó tó ń fura ó dà ṣèbá gbé tọ́mì ni àwọn ọmọdọ́mọdọ́mọ ẹ ti gbù nínú ègún tó ṣẹlẹ̀ mi. tó bá wo ìyà tí obìnrin ń jẹ ní Saudi Arabia ẹ wá ló ń fọlé ẹgbẹ́ ta ni ò bá fọlé ẹgbẹ́ kí ni ìgbà tó ní Muyideen lábẹ́ bíríìjì àti ilé ẹgbẹ́ kí ni ìyàtọ̀ wọn àti ilé ẹgbẹ́. mo kí wa gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV a tún kú bí ojú ọjọ́ ti rí ní gbogbo dábàá pátápátá jákèjádò gbogbo àgbáyé àánú Ọlọ́run ojú oore Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o. ẹ wò ó mo ríre the truth seer wọ́n ṣe pẹpẹ lórí ohun tó ń lọ nípa Muyideen àti àwọn àfáà èké tó yíká tí wọ́n ń tì gbọ̀ngbọ̀n ẹ wá wò ó fúnra yín in fact ìpè ńláńlá àti àwọn àfáà Muyideen tí wọ́n ń forí gbà àti Muyideen ó yá lókè lọ́rùn. Only Jesus TV. tí ó lè máa tọ̀kọ́ lọ́kọ́ ẹ lọ ọkọ tó bá mọ̀ pé ìyàwó rẹ̀ ló bá jẹ́ lóòótọ́ onífẹ̀ẹ́ rẹ̀ ó tẹ̀lé lọ ni ọkùnrin kan ò gbọ́dọ̀ tún jọ ẹ́ lójúmọ́ lẹ́yìn Muyideen Azakari ọkùnrin kan ò gbọ́dọ̀ tún wọ abẹ́ rẹ̀ lẹ́yìn tí Muyideen tó bá mọ̀ pé onífẹ̀ẹ́ rẹ̀ nítorí ìyàwó ọkọ ẹ̀ ni. ẹjọ́ kò tún jọwọ́ kásàkárì mímọ́ wọ ẹ̀bẹ̀ ni ibẹ̀ ni àṣetánì ni ìyí tó bá wù ló lè wọnú abẹ́ àṣetánì kí ló kàn ewu làbúrò mọ kẹyìn ọkùnrin mọ sọ kìíní àṣàkiri kan kò tún gbọ́dọ̀ wọnú ẹ̀jú tọpọ ẹ lọ irú kátìkàtì wọnú ewu làbúrò yà fún kọkọ kẹkẹ kọlu mọ́tò wo bíbi tó bá rọ̀ dé yìí ibi tẹ́ ẹ ti lábòsí tẹ́ ẹ ti ṣe dáadáa nínú àwọn ọ̀rọ̀ tá à ń bá yín sọ bàbá lẹ́gbà òun ni wípé ó yẹ kí ẹ̀yin bá irú ìwọ yìí ìwọ lẹ́gbà yìí tó rọ́mọdé ni ọ irú ìwọ yìí ẹ̀yin Ṣèyíkì ẹnu mi gbà ìwọ Ṣèyíkì tó nígbà tí tó bá lè mọ bá Ọ̀kanlọ́mọ sọ̀rọ̀ kó mọ sọ yẹsà yẹsà ń wèsẹ ẹgbẹ́ rẹ ń wèsẹ ẹgbẹ́ Ọ̀kanlọ́mọ ọgbọ́ irú ìwọ yìí àáfàá ajígini arìngìnìngìnì wọjà àti Ṣèyíkì Fọlọ́runṣọ́ irú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ bá jẹ́ èèyàn gidi láwùjọ ni ẹ̀yin náà lè ṣerú ẹ̀ ni torí irú yín ó yẹ kí ẹ sọ fún Muyideen kẹ́ ẹ bá sọ ìtọ́jú òótọ́ ọ̀rọ̀ pé gbàdẹ́pẹ́ yìí náà nígbà pé mo ti mọ̀ pé ẹ̀yin àwọn ajígini náà ló ní human rights sọnù fẹ́ẹ̀kì yẹn ó yẹ kí ẹ sọ fún Muyideen ni pé èèyàn ẹ mọ̀ ń múrú ẹjọ́ ìyàwó rẹ̀ lọ bíbí bẹ̀ ṣé bẹ̀lẹ̀ ti pàdé ni ó ṣe máa mú ẹjọ́ ìyàwó mi mo mú wá lọ́tẹ̀ yìí pé ó kù díẹ̀ káàtó ìyàwó lẹ́bì nínú ẹ̀sìn Islam fọwọ́ sí kéèyàn fẹ́ yàwó kó so yìgì ẹ̀ kó fẹ́ tán téèyàn bá fẹ́ so yìgì obìnrin tó fẹ́ tọrọ ẹ̀ níṣu lọ́kà ló ń jẹ́ bẹ́ẹ̀ ní ìwọ̀nba òye Kristẹni lèmi o ní ìwọ̀nba òye tí mo mọ̀ nípa pé yóò so yìgì pọ̀ pẹ̀lú obìnrin kó o so yìgì orí obìnrin kó o so fún kó o fẹ́ tán kó o fẹ́ tilétilé kó o fẹ́ délé ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé nígbà tí Muyideen kò wá so yìgì yẹn ní títí Islam ó fẹ́ ìyàwó ẹ̀ ó ṣèdáná ó fẹ́ ní ṣùlọ́kà ó mú ìyàwó ẹ̀ yẹn ó gbé lọ sí court wọ́n tún ṣe court registry lẹ́yìn náà wọ́n ṣe ti church Alhaji kò sírú Ọlọ́run God bless you sir ẹ káàbọ̀ sir ó gbéyàwó ẹ̀ ó gbé lọ sí church ká wá sọ wípé gẹ́gẹ́ bí mùsùlùmí ni yín ẹ ò fọwọ́ sí ti church yẹn pé ẹ láìkì ẹ jẹ́ ká sọ pé bóyá ẹ láìkì ẹ jẹ́ ká mú ti church kúrò kó máa pé bóyá wà bias ẹ jẹ́ ká wá mú ìtọ́wà neutral wọ́n fẹ́ ní ó fẹ́ yàwó ẹ̀ ní iṣu lọ́kà ní Muyideen wọ́n ṣe ìdáná lẹ́yìn ìgbà náà gọ́ọ̀mẹ̀ntì ló ṣàní ṣé Àgbàlá Gabriel ló ní kóòtù ẹ̀dì ni ìjọba ó mọ̀ sí ìgbéyàwó wọ́n tún tẹ̀ka ń bẹ̀ mo mọ̀ kí gbogbo àwọn nǹkan kan wọ́n dẹ̀ máa kà sí wọn létí nígbà tó bá fẹ́ ṣe rẹ́gísítírì o ìyàwó ẹ tó bá ṣe báyìí tó bá ṣe báyìí olùfin ó bá ṣe báyìí ó bá ṣe báyìí ó ṣe báyìí ó bá ṣe báyìí gbogbo ẹ̀rọ máa ti kà sí wọn létí kán tó tọwọ́ bọ̀wé wọ́n fẹ́ra wọn bẹ́ẹ̀ so ṣé ó yẹ kí Muyideen wá mú ìgbà tó wá fẹ́ kí ìyàwó ẹ̀ padà àbí tó wá fẹ́ bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀
ṣó yẹ kó jẹ́ orí woman right fake life tẹ́ gbé síbẹ̀ yẹn tán so banner tán ta banner bíi cotton ẹ máa ní wọn pé wọ́n hàngì banner báyìí wọ́n ta ni bóyá wọ́n ní wọ́n ní wo ròdù ló wà bí wọ́n ta banner yẹn báyìí wọ́n fẹ́ kí human right yẹn kó máa yọ lẹ́yìn wọ́n fi ṣe backdrop yẹn so wọ́n á máa interview ẹ̀kẹ́ ìmọ̀ ní pé interview ẹ mọ̀ ní pé àwọn interview ẹ ti mọ̀ àwọn family interview àwọn Ajígini àti Fọlọ́runṣọ́ interview Fọlọ́runṣọ́ ni Fọlọ́runṣọ́ ló máa ń sọ bẹ́ẹ̀ interview so the interview yẹn òun àti àfà kí ló ń jẹ́ Lẹ́gbàá a máa hàn lẹ́yìn Ajígini tiẹ̀ máa ń sọ ìbò tí a máa hàn lẹ́yìn báyìí. ṣó yẹ kí ọkọ kó jẹ́ pé orí social media orí ibẹ̀ láti máa communicate pẹ̀lú ìyàwó ẹ̀ ìyàwó yìí ò lẹ́bí kò lára bọ́rọ̀ bá ti ẹ̀rú jùpọ̀ kò ní lọ bá àwọn family ìyàwó èèyàn báyìí ǹjẹ́ ọ̀rọ̀ ìgbà tí wọ́n fẹ́ra wọn ní carnival banner ìgbà tí wọ́n fẹ́ra wọn pé aríra wa ní ṣọ́ọ̀ṣì aríra wa bíi kìrìsìtẹ́nì ìgbà tí ó dẹ̀ máa padà di pé ó máa di ẹ̀sìn Islam ṣèbó yẹ ká ọ̀rọ̀ àjọsọjọ pé ìyàwó mi wò ẹ̀sìn jẹ́ ká máa ṣẹ̀sìn báyìí mi ò fẹ́ ní ìṣẹ̀sìn kìrìsìtẹ́nì yẹn mọ́jà yẹn mo fẹ́ máa ṣe báyìí kí agreement kó wà. màá ka ẹnìkan send message kan sí mi. ẹ jẹ́ ká máa bẹ́lẹ̀ lẹ́ má ti yẹ ká message. tẹ́ bá rí bó ṣe ń bá Muyideen sọ̀rọ̀ ó làbórí ẹ̀ ti gbálẹ̀ ó làbórí Muyideen yìí ó làbórí Muyideen yìí ó ní kí ṣe kò ṣe pé Muyideen mẹ́mu yó mo gbọ́rọ̀ ẹ̀ láyé mi wa alaikum salam ṣé ìyàwó lélẹ̀ yìí ìgbò máa wá fẹ́ yàwó kò fẹ́ yàwó gidi wá jẹ́ yàwó tó tún lóhùn ní fibroid la ilaha illallah. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹgbọ́n tá a fa àìsàn bíbẹ̀ yẹn ó nígbà tó máa tún fẹ́ yàwó ó ló lọ fẹ́ èyí tó ní fibroid kí Ọlọ́run wọlá wípé ó yọ ọmọbìnrin kọ́lọ́run kó wọlá wákàtí tá a wà ẹ́ ìbùkún kọ́lọ́run kó bá mi dá láre èyí rẹ̀ gbọ́ Adéoyè Abíọ́lá wọn láàfáà àti háì ni èyí rẹ̀ jẹ́ àfetí ara wa jọ gbọ́ mọ́ bí mo ríre blog ẹ káàárọ̀ mà ẹ jẹ́ ká jọ fetí ara wa gbọ́ ṣó yẹ káàfà ò sọ bẹ́ẹ̀ ẹlẹ́ran ara ní gbogbo wa ṣọmọ yìí ló gbé fibroid sínú ara ẹ ní ẹlòmíì gan lè má mọ̀ pé ó ní fibroid gan bóyá ńgbà tó wá di pé àṣeyàwó ó yẹ kọ́mọ oyún ti dúró tí òrì wọ́n ṣe wá di pé alágbájá ní fibroid ẹ gbọ́ àfáà Saheed Shittu ẹ wá gbọ́ nǹkan táwọn mùsùlùmí sọ jáde lẹ́nu màá replay ẹ̀ fún yín àfáà Saheed Shittu ẹ gbọ́ nǹkan táwọn mùsùlùmí sọ jáde lẹ́nu màá replay ẹ̀ fún yín ká ẹ lè gbọ́ mínítì tó fi ṣe tó ti sọ̀rọ̀ yẹn ibo mo wà 23 bóyá kí n dá padà sí 22 káfáà Saheed Shittu lè gbọ́. ọkọ tó bá mọ̀ pé ìyàwó rẹ̀ ló bá jẹ́ lóòótọ́ onífẹ̀ẹ́ rẹ̀ ó tẹ̀lé lọ ni ọkùnrin kan ò gbọ́dọ̀ tún jọ ẹ́ lójúmọ́ lẹ́yìn Muyideen Azakari ọkùnrin kan ò gbọ́dọ̀ tún wọ abẹ́ rẹ̀ lẹ́yìn tí Muyideen tó bá mọ̀ pé onífẹ̀ẹ́ rẹ̀ ló tọ́ ìyàwó ọkọ ẹ̀ ni Muyideen ọkùnrin kan ò gbọ́dọ̀ tún jọ ẹ́ lójúmọ́ lẹ́yìn ìyàwó lélẹ́yìí kí ló dúró ṣe bẹ́ẹ̀ tó lè máa tẹ̀kọ́ lọ́kọ ẹ lọ ọkọ tó bá mọ̀ pé ìyàwó rẹ̀ ló bá jẹ́ lóòótọ́ onífẹ̀ẹ́ rẹ̀ ó tẹ̀lé lọ ni ọkùnrin kan ò gbọ́dọ̀ tún jọ ẹ́ lójúmọ́ lẹ́yìn Muyideen Azakari ọkùnrin kan ò gbọ́dọ̀ tún wọ abẹ́ rẹ̀ lẹ́yìn tí Muyideen tó bá mọ̀ pé onífẹ̀ẹ́ rẹ̀ ló tọ́ ìyàwó ọkọ ẹ̀ ni
tẹ́ bá rí pé ṣe ń bá Muyideen sọ̀rọ̀ ó làbórí ẹ̀ ti gbálẹ̀ ó làbórí Muyideen yìí Tọkọ àti ìyàwó wọn ó làbórí Muyideen yìí ó ní kí ṣe kò ṣe pé Muyideen mẹ́mu yó mo gbọ́rọ̀ ẹ̀ láyé mi wa alaikum salam ṣé ìyàwó lélẹ́yìí ìgbò máa wá fẹ́ yàwó kò fẹ́ yàwó gidi wá jẹ́ yàwó tó tún lóhùn ní fibroid la ilaha illallah ṣé ìyàwó lélẹ́yìí Muyideen ò fẹ́ yàwó gbẹ̀wù dání lọ fi ẹ ṣe ń bẹ̀ o ewu àwò kéèyàn fẹ́ yàwó bẹ́ẹ̀ yẹn kó náwó bẹ́ẹ̀ yẹn lérí wedding kó wọ ọ̀rọ̀ Muyideen kó sí súùtù kó wọ ìyàwó náà wọ kíní kó wá padà já sí wípé Muyideen lòun ò gbé bẹ́ẹ̀ mọ̀ ń ṣerú ń bẹ̀ ni òun ò ní freedom ìgbésí ayé tí ó bá ti sí freedom ń bẹ̀ ó wà meaningless. Wo kò sí tó lè nínú ayé tó bá ti ní freedom you have nothing. Tó bá ti ní freedom Nnamdi Kanu òun ló wà ní custody àwọn kìíní látijọ́ yìí àwọn DSS látijọ́ yìí yẹn Nnamdi Kanu wà látìmọ́lé látijọ́ yìí kò ní freedom kò ní access sí gbogbo tó ní bákan kan tí kò ní access sí kò ní access sí mọ́tò kò ní access sílé kò lè ríyàwó kò lè rọ́mọ kò lè sùn síbi tó bá wùn. Bí Nnamdi Kanu ṣe wà yẹn the only problem tó ní presently òun náà ni pé freedom. Ṣé freedom rú yẹn ìyá màrógo báyìí ẹ wò ó fi ẹ tó wà nú ẹ̀wọ̀n tó wà látìmọ́lé. ẹ bá ti sọ pé àwọn problem kan ṣùgbọ́n ń gbé sẹ́yìn lọ́wọ́ báyìí nìyẹn. Àwọn àṣetánì wèrè tó bá bí pé kí ni nǹkan tó fẹ́ bó ṣe máa gain freedom ẹ̀ ní màmá wa ló máa sọ. Ẹ ti rí pé wọ́n pariwo máwọn ọmọ kan bẹ̀ yẹn wọn lè ṣe ọkùnrin ò lè ṣe without obìnrin torí àwọn yẹn ò lè jábọ́ látọ̀run àwọn àṣetánì náà ló bí. Bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àmì èèyàn tó kò jẹ́ billionaire tó bá ti ní freedom you have nothing. Èèyàn wá ń bẹ̀ yẹn lẹ́ẹ̀kọ́ lé fún ẹṣin kíní kan fún sákàǹtì tí ẹ̀ lówó ń lọ ní. Ihun tó bí ni ẹ sì ránjú mọ́nú. Òun mọ̀ wá gbádùn ọkọ tó torí ẹ̀ máa dá owó tó torí ẹ̀ kọ́lé òun á máa jí àwọn òní freedom. Ó ń ṣe ọkọ ẹ̀ báṣubàṣu wọ́n ń lù bí ẹran wọ́n ń na gbogbo ẹ̀yìn ẹ̀ fàyà inú ìwọ́dẹ̀ ń dùn olórí burúkú obìnrin ni ẹ́ olórí ìbú ni ẹ́ ó dẹ̀ ní jèrè. Ẹ jọ̀ọ́ ẹ̀yin Muslim tẹ́ ẹ wà lórí ibi mo fẹ́ béèrè ṣó wà nínú Alukuran kí ọkùnrin kó máa ṣépè ọkọ ọlọ́kọ ni ó ń ṣépè fún ó ń ṣépè fún ìyàwó oníyàwó èpè kílé tí kò connect mo tan data náà ṣáàtì ẹ máa gbà kọ́ ni hello kò connect o èmi tan data tèmi náà ẹ ní sùúrù náà. Ṣètánì tọ́lọ́ ń dá tì wá níwọ̀n. Hello kò tí connect náà máa yí oògùn rántí pé òun ní ọmọ ti tòun ẹ wò bó ṣe ń ṣépè ẹ wá dúró èpè tó ṣẹ́ ṣòdà ṣé mo fẹ́ béèrè ẹ̀yin tẹ́ ẹ ní pé òun tó ń claim sí i pé òun ni òun gbàgbọ́ jù tó ń pe àwọn àáfàá kan láwọn àáfàá ìsọnù àwọn àáfàá kìnnìkan èyí tẹ́ jẹ́ mùsùlùmí òdodo alájà mọ́bí Kudirat Akínọlá Ganiyu ṣé ó wà bẹ́ẹ̀ ṣé ohun tí ànábì fi lé ẹ̀yin mùsùlùmí lọ́wọ́ nìyẹn kẹ́ wọ́n máa ṣépè fún ìyá ọmọ ọlọ́mọ kí ọkọ máa ṣépè fún ìyàwó oníyàwó ó gbé títí ẹ pamọ́ ó gbọ́mọ títí ẹ pamọ́ ó gbé ìyàwó tí ẹ pamọ́ sínú ilé ẹlẹ́hàá ó wá ṣépè fún yóò ẹni ẹlẹ́ni. Lágbára Ọlọ́run gbogbo èpè tó ṣẹ́ fún ìyàwó Muyideen Ìbùkún àdúrà ló máa já sí fún ó máa jèrè lágbára Ọlọ́run Ọlọ́run ò ní ṣe lórí burúkú. Ó padà ráre ni wọ́n mú bí ní òfò yìí.
ṣe ti ń gbọ́ o. tó wọ́n gbé sẹ́yìn lọ́wọ́ báyìí nìyẹn tó bá bí pé kí ni nǹkan tó fẹ́ bó ṣe máa gain freedom ẹ̀ ní màmá wa ló máa sọ. Hello. Hello ma, mọ́mí ẹ káàsán ma. Ẹ káàsán. Àti Saudi Arabia ni mo ti ń pè mà. Ẹ̀yin ará Saudi ó tiẹ̀ dá ibi tí ẹ̀sìn ibi tẹ́ tún gbé kinní wá nìyẹn tẹ́ ti ń ṣe. Ẹ wo mọ́mí kò ní dá fún apá yẹn. Ẹ má ṣe pé mọ́. Kò ní dá fún, ó máa ráre kú ni. Wàláhì. Ní gbogbo ohun tọ́lọ́run fi ń jọ́lọ́run tó fi gbé Káàbà àti Mọ̀dínà kalẹ̀ tó sọ pẹ̀lú mímọ́ ni. Tọ́dẹ̀ ń ti torí ẹ̀ ra tíkẹ́ẹ̀tì iyebíye lọ́dọọdún máa wá sí àjì wá sí Káàbà. Wàláhì gbogbo ohun tọ́lọ́run fi ń jẹ́ mímọ́ nílùú Saudi Arabia ti tẹ̀yìn sí i. Má ṣe pé fún. Mọ́mì ṣẹ́rí níbi tó dé yìí mọ́mì ṣẹ́rí níbi tó dé yìí ó ní ìjọba ọ̀run di àfagbára wọ̀ àwọn tó ní agbára ló fi tipá wọ̀. Bẹ́ẹ̀ni. ṣẹ́rí ta bá rìn dìn àwọn ẹni tó ka Kùránì ABC tó bìlífù fóun ká kéwú tí ọmọ tó mọ nǹkan tóun kà tó ń ka ẹ̀yìn kéwú tó rò pé àwọn tóun kà sílé tí tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó ọmọ túmọ̀ ẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ mùsùlùmí tó ọmọ túmọ̀ kéwú tó mọ̀ pé rọ́ ló ń kà jáde gbogbo ohun tó fi kà ní Kùránì ti kẹ̀yìn sílé ni. nítorí pípẹ́ tọkọ ọmọbìnrin yẹn tí ò ti lọ yẹn wọ́n fẹ́ fi nǹkan bá sọ̀rọ̀ ni wọ́n fẹ́ fi oògùn bá ọmọbìnrin yẹn sọ̀rọ̀ ni kó pa kádàrá ẹ̀dá toró lóògùn obìnrin lọmọbìnrin yẹn. tọ́rọ̀ mi yẹ yín mà ogbó gidi òun lọmọbìnrin yẹn. Alábàárù kí ló ṣe pé torí mi ò mọ̀ sí Muyideen ṣé Mọ́kọ́lá bí Bódìjà alábàárù Bódìjà tó ru ògo òfo wáyé tọ́lọ́run wá mú pàdé ògo àgbáyé tí ìyá ẹ̀ èmi ni mo ní nǹkan mi ni tó wá jókòó lé pé kò lè lọ toró ti ṣẹ́ nígbà èwe ìgbà tí Muyideen wà lọ́mọdún 11 ló ti ṣẹ́ ìyá ẹ̀ tí ìyá ẹ̀ dẹ̀ ti fẹjọ́ sùn àwọn tó jù lọ. Ṣọ́ra mi yé yín mà. Bẹ́ẹ̀ni mà. Tẹ́rí máa yẹn fẹ́ tírẹ̀dì ni ṣé kí lẹ ṣe pé àáfà ẹ̀ gbá àbí kí lẹ ṣe pé mà. Àbíkẹ́ ní àáfà panupoto tó bá ní sọ̀rọ̀ báyìí ni mo ṣe nu poto. Ibù tẹ́nu ẹ̀ bá ṣe kó tó mú fura ó dà ṣèbá gbé tọ́mì ni àáfà gbé ṣan mi ni. Tọ́lá ní tó bá nà kakọ sọ́mọ ọmọ ọlọ́mọ 9 tó kù ti tiẹ̀ ní gbogbo èpè 9 tó kù lẹ́nu ó jẹ́ ti ẹ̀ ó jẹ́ ti ilé ẹ̀ ó jẹ́ tọmọ ẹ̀ ó jẹ́ tààrà ọmọdọ́mọ ẹ̀ ó jẹ́ tìran kẹwàá ẹ̀ nítorí ẹ̀ ní Bíbélì ṣe sọ pé tí olódodo bá ń jìyà tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo á bá wọn nípinnu ẹ̀ àwọn ọmọdọ́mọ ẹ̀ ti gbù nínú ègún tó ṣẹ́ lẹ́nu. Kó wá wo ìyà tí obìnrin ń jẹ ní Saudi Arabia ẹ wá ló ń fọlé ẹgbẹ́ ta ni ò bá fọlé ẹgbẹ́ kí ni ìgbà tó rí Muyideen lábẹ́ bíríìjì àti ilé ẹgbẹ́ kí ni ìyàtọ̀ wọn àti ilé ẹgbẹ́ Má. kí ni ìyàtọ̀.